bó láti ti bẹ̀rẹ̀ ọ̀yà ẹ̀rọ aṣí lójú díẹ̀. Bẹ́yàn bá rí eléyìí tí àánú ò bá ṣèyàn ẹni ò sí láyé iná. Ìyá wà nínú oyún, ọmọ ní àìsàn ojú. 8 months, ó ti wọ́n 9 months gan. Ìyá ó ti ń súnmọ́ àti bímọ. Níbo lọkọ yín gan wà? Àkúrẹ́sàn. Kí lẹ láwọn náà ń ṣe lọ́wọ́ báyìí? Wọ́n sákiri náà ní fún ọ̀rọ̀ àti pé àwọn àbúrò àwọn ẹgbẹ́ wà nílé. So ló tún fojú tó àwọn ẹgbẹ́ wà lónìí náà ló tún fojú tó wọn. Àwọn ẹ̀gbọ́n ta ni? Àwọn ẹ̀gbọ́n ilé. Ó yẹ já ṣojú ẹlẹ́gbẹ̀ẹ́ sí. Farabalẹ̀ ní àmọ́ ọmọ yìí díẹ̀ ni orí kí ń lẹ́wà. Ó yá díẹ̀. Rọra ọmọ ìkàwọ́. Ó yá. Kí lè wá ń wò tó fi dà báyìí? Ẹ wo ṣé ti rí màmá yìí ó ti ń súnmọ́ àti bímọ. Ọmọ ní àìsàn ojú. Mo fẹ́ fi yẹn kọ́ ọ̀hún wá. As at speaking now, torí lórí ọmọ ẹ̀ wọ́n nílò is it 1.4 million. As at now, wọ́n ní 600,000 plus. Àwọn méjì ni. Ẹ̀yin tẹ́ bá wo fídíò yẹn ní alẹ́ àná, àwọn yẹn share fídíò yẹn gan. Ẹ̀yin tẹ́ bá wo fídíò yẹn ní alẹ́ àná tí àwọn méjèèjì like I was speechless. Tí wọ́n ṣe short video fún wọn. I couldn't say anything. Torí mi tí ẹ mọ̀ tí mo lè sọ. Bóyá ẹ ràn wọ́n lọ́wọ́ ni o. Bóyá mi mọ̀ tí mo lè sọ. Bẹ́ẹ̀ ni mi wá dùn pé lẹ́nu àná yẹn wọ́n rí 600 àwọn àtọmọ yẹn ní ọmọ Kekere àná yẹn tó náà ní cancer. Is it cancer of the what? Ọmọ yẹn ò lè rìn náà. Cancer of the nurse. Ọmọ yẹn wọ́n ti gbóhùn lọ. Bẹ́ẹ̀ wọ́n sì ń dé padà bọ̀. Kì í ṣe ọmọ yẹn nìkan ló lówó yìí. Òun nìkan nílò 1.4 million. Ìyá wà nínú oyún gan. Pẹ̀lú inú oyún yìí náà ló ti ń tọ́jú ọmọ yẹn tún ojú ẹ̀ sí díẹ̀. Ẹ fún ìṣẹ̀lẹ̀ kan yẹn. Ó yá ẹ jókòó. Kẹ́ wá mú ọmọ yín mọ́ra. Gbogbo ẹni tó ń wò pátá ní àgbáyé, mo fi ọmọ yẹn ní bá focus àti mọ̀mọ́ ẹ̀. Mo fi Kristi bẹ̀ wá. Ìrọ̀lẹ́ tí mo tún rí wọn nínú church. Bẹ́síbi tí mo tún rí wọn nínú church, wọ́n jókòó, wọ́n wà nílẹ̀. Wọ́n fi akíní fẹ́ ara báyìí. Ara mi tún bù máa ṣọ. I couldn't take it. Mi lè mú dúró mọ́, I couldn't hold it. Pé ṣé mo fẹ́ máa wo àwọn family yìí ràn ni? In tí wọ́n nílò yìí, in tí Ọlọ́run fi sí ìkápá èmi àti yín ni. Nípa orí ọ̀fẹ́ Jésù. Dọ́wọ́ àmọ̀ wọn rí, àmọ́ ìran wọn rí. But Ọlọ́run ti ràn wá lọ́wọ́ nítorí ọmọlàkejì ni. Ọlọ́run ti gbé gbogbo adébì kan nítorí ọmọlàkejì ni. Àtọwọ́n àtọ́mọ àná yẹn roughly 3 million ni wọ́n need. But eléyìí tí ẹ ti wá kọjá ẹ gbójú ọmọ yẹn náà. Ẹ bá ṣe ẹ ti ẹ rí torí pé ọmọ yìí òun jẹ́ nǹkan ojú. Mẹ́jọ kó kọjú síbí, kó face camera. Torí pé ọmọ yẹn tí ẹ jẹ́ nǹkan ojú. Tẹ́ bá notice kí ní yẹn ti fẹ́ ṣíbọ́ lójú ẹ̀. A ní rí dààmú ọmọ kékeré. Ọmọ ọdún mélòó ni? 6 years. Ọdún mẹ́fà. Màmá ẹ̀ dẹ̀ lóyún, màmá ẹ̀ jẹ́ kọ́mọ yẹn lóyún yín dáadáa. Mi ní ẹ ṣí aṣọ o. Màmá ẹ̀ lóyún, ó dẹ̀ ti pé 8 months. Ẹnìkan ní wáyé tó fi ń sọ month tí wọ́n sọ. Ẹ jẹ́ á sọ ká lè bá wọn because màmá yẹn ń sìn tó wá fi lè di pé oyún yẹn ti wọ̀ lára. Wọ́n nílé ẹ jókòó, wọ́n nílé take care gbàgbójú ọmọ yẹn. Wọ́n nílé take care ọmọ yìí mọ́. Mo fi Jésù dé gbogbo ẹni tó wò ó. One, ẹ kọ́kọ́ bá mi share ẹ̀ gan náà. Mo fi ẹlẹ́dàá ayé àti ọ̀run bẹ̀wọ̀ ẹ bá mi share ẹ̀ gan. Then number 2, mi mọ̀ bí a ṣe lè ràn wọ́n lọ́wọ́ tí wọ́n máa gbé ọmọ yìí lọ sí hospital lọ́la.
mo fi Jésù bẹ̀ wá wọ́n ti rí 606,000 dóò ná fáwọn méjì ni o but àti ọ̀kọ́ náà lórí tòun náà UCH ni wọ́n ti gba kíni ẹ sọ̀rọ̀ dáadáa màmá ìṣá ilé bí àwọn èèyàn kan ṣàánú yín lórí ọmọ yìí ó yá ṣá ilé bẹ̀ wọ́n pé mo lóyún ọmọ mi tó síìkì. Kíní ọ̀rọ̀ ọmọ yìí ó ti pin mí lẹ́mìí mi ò léèyàn mi ò lẹ́bí mi ò lá ọkọ mi ò dẹ̀ níṣẹ́ kan mi lọ́wọ́ kápẹ́ńtà ló ń ṣe gbèsè tí lọ bìbà àlẹ́bí àlára àwọn fámìlì wa wọ́n ṣe ká gbogbo wọn ti block láì wọn wọn pé kọ̀ wá mọ́ so ni mo fi ní kí n sátọ̀ ẹ̀yin abiyamọ ayé kẹ́ ẹ gbà mí kẹ́ ẹ ràn mí lọ́wọ́ nítorí kẹ́ bá ń tọ́jú ọmọ yìí ẹ jọ̀ọ́ tó ẹ ṣàánú mi ò léèyàn ẹ̀yin nìkan mo ní ẹ̀yin mo lè sábà kẹ́ ẹ gbà mí ẹ bá ń tọ́jú ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ayé ò ní fọmọ dààmú yín o ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ̀yin náà mo lè bẹ̀. Wo tí ẹ tó ṣe ojú ọmọ yẹn ó dùn mí arábìnrin yóò fi bẹ́ẹ̀ mọ̀rọ̀ sọ́dà ẹ wo ojú ọmọ má gbé jù wo Facebook wọ́n lè ban ọlọ́wà ní rídà mọ́ o Peter ọ̀rọ̀ máa gbé o ẹ wo ojú ọmọ yẹn kéré ẹ wo ojú ẹ má gbé kúrò bá ẹ wo ojú ọmọ yẹn ìyá ẹ̀ dẹ̀ tún wà nínú oyún mo fi Jésù bẹ̀ gbogbo ẹni tó ń wò ó mo bẹ̀ wá nípa oore ọ̀fẹ́ Jésù because èmi ti àtàná tí mo ti post ẹ̀ mo tún káwọ́ mi rọ̀ pé nígbà tán bá dá gbogbo ẹ̀ tó bá ṣe ni but lẹ́nu ìgbà tí mo tún rí wọn nírọ̀lẹ́ yìí mi plan ẹ̀ tẹ́lẹ̀ ó níbi tó yẹ ká wà nírọ̀lẹ́ yìí ó yẹ ká wà ní ìsọjí kan ara àwọn evangelism tá à ń ṣe káàkiri ní eré ẹ̀sà pátì but mi nǹkan lé lọ mo ṣe wá rí ọmọ yìí àánú ẹ̀ tó ṣe mí mo tún wá rí kíní ẹyin ojú yẹn ó wá ń so mí ọmọ kékeré bá ń gbé ojú ẹ̀ ọmọ kékeré ẹjọ́ nítorí Ọlọ́run ẹ̀yin abiyamọ 1.4 million lọmọ yìí nílò wọ́n ti rí 606,000 naira olélẹ̀ mo dìdí lo àkáǹtì ilé láti alẹ́ àná yẹn ni in fact mo send sí gbogbo àwọn èèyàn mi tí mo ní lórí contact list bet wọ́n ṣe sanwó fọ́mọ kan ní last week ní òjẹ́ntì ẹ̀ mo kàn send sí wọn gan ni àwọn gbogbo àwọn tó wà lórí contact list mo send because kò yẹ kí n tí send sí wọn wọ́n ṣe fún àwọn kan ní 3 million plus tá a gbé wọn lọ hospital ní Monday ni but ẹ̀rù wa ń bà mí bí mo ṣe ń rí ọmọ yìí ẹ̀rù ń bà mí bí mo ṣe ń rí ọmọ yìí 606,000 naira ẹjọ́ ó ní 20,000 ó ní 10,000 ó ní 5,000 ó ní 50,000 mo fi Jésù bẹ̀yìn ẹ má jẹ́ kí ìyá ìsunkún ọmọ yìí ti dàgbà ó ti ọmọ ọdún 6 bóun àìsàn yẹn gan ṣe dé bóun ló ṣe ṣẹlẹ̀ ẹ má wè mí. àti 3 years ní sáà tí ń gbé kiri àti náwó àti náírà kò sí nǹkan fàtà ta gbogbo ìníwà pátá lórí ọmọ yìí kò sí nǹkan tá à ná fàtà ti jẹ gbèsè ti lọ ti sọ wá dẹdùn àrílẹ̀ ẹ ṣàánú mi ọmọ Nàìjíríà ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ò léèyàn ẹ ṣàánú mi. mo fi Ọlọ́ọ̀bẹ àmọ́ mi ò sọ̀rọ̀ dáadáa o sáà ṣe ṣàánú mi o tiẹ̀ o kàràmásìkí ọ̀rọ̀ àbí ṣé wọ́n kọ́ ló bímọ ni ṣé wọ́n kọ́ ló lóyún ni àwọn èèyàn ń bẹ lórí ẹfẹ́ ó kálukú náà ní tí ń là kọjá ẹ sọ̀rọ̀ gidi ẹ bí àwọn èèyàn kan jọ nínú àìní wọn yẹn kan jọ ẹyin tọ̀. nínú àìní ẹ ṣàánú mi ẹjọ́ sẹ́yìn ayé ò ní fọmọ dààmú yín ọmọ yín ò ní kú ẹ ṣàánú mi ẹjọ́ máa kọ́ ọmọ ikú mọ́ mi lójú ẹjọ́ ẹ ṣàánú mi torí Ọlọ́run ẹ ṣàánú mi ẹ gbà mí ẹ̀yin mo lè sábà náà mi ò lẹ́nibọ́dì mi ò lẹ́bí mi ò lára ẹ̀yin nìkan ni mo fi ní kí n wá bẹ̀ ẹ̀yin abiyamọ ayé kẹ́ ẹ gbà mí kẹ́ ṣàánú mi torí Ọlọ́run. wọ́n dàgbé ọ̀rọ̀ àǹtí yìí fi gbèsè lẹ̀. kì í ṣe ọkọ mi gan gbèsè tó jẹ́ lórí ọmọ yìí kì í ṣe dé àbí tìrìyẹ láti ń ru kiri àti lọ sí gbẹdẹ FMC gbẹdẹ Federal Medical Center kò sí hospital sí ẹ̀mọ̀ wá ní Ifẹ̀ bíi àti lo bíi 7 months la lò nífẹ̀ẹ́ kó tó di pọ́ńtì fáwọn lọ sí UCH Ìbàdàn UCH àti lo bíi 2 years tá a ti gba treatment still owó yẹn gbówó ṣe tán ni a ní ká wá bá èèyàn abiyamọ ẹkẹ tún ràn wá lọ́wọ́ ká lè continue kán lè operate ẹ̀ kó sódà tá lè gẹ́ta rẹ̀ kò kì í sùn lálẹ́ ó máa ń sunkún ni kì í jẹun bó ṣẹ̀ tún gẹ́ta rẹ̀ díẹ̀ ni kò í sùn lálẹ́. ẹ bá ń ṣí ẹ fídíò yìí ẹ jọ̀ọ́ ẹ̀yin abiyamọ mo ń bọ̀ gbogbo tó rà ní òṣòro nísìnyí òṣòro èmi làánú ń ṣe èmi mo rí ọmọ mi irú nǹkan báyìí àyà mi sàn já ni mo tún rí nírọ̀lẹ́ yìí I was scared. I felt so much pity for this young girl. Angboju ẹ. Ẹ wo bí ojú ẹ lókè. Ẹni bá ní ẹran ara lóòótọ́ yóò mú mi lójú. Alẹ́ àná mo wọ ọ́fíìsì mo ń padà wò mi ìmùgbà tí omi ń jábọ́ lójú mi.
gbogbo àwọn tán pè mọ́ ní dáàdì táìmù ìdè wa lé o ẹlòmíín sunkún pé o kò ń tẹ̀ lé dá gbowó ilẹ̀ kò ń tẹ̀ but we understand àwọn tí diaspora wọ́n la mẹ́wàá kọjá lọ́wọ́ àwọn tí Nàìjíríà òǹkálùkù ń la mẹ́wàá lọ kọjá lọ́wọ́ òǹkálùkù ní tó ná tí wọ́n ń nọ́ọ̀sì báyìí lọ́wọ́lọ́wọ́ wọ́n ní nǹkan tán ń náwó lọ́lọ́ yes bùkátà lọ́tún lọ́sì family everywhere challenges everywhere but kí wà la fẹ́ ṣe tá a bá gbé ọmọ ìwá kí la fẹ́ ṣe tírú ọmọ ìbá padà kú ọlọ́run lè birú àwa iná lérè pé ebó orí kí ló ṣe àìmọye àwọn tọ́lọ́run bi lérè pé ọmọ làkejì rẹ tó fi kú tó ń wò kí ló ṣe yes ọlọ́run gbé gbogbo wa dìde kì í ṣe nítorí ara wa torí ọmọ làkejì ni nígbà tí Jésù fún alófin ìgbà tó fún alófin àkọ́kọ́ ó ní ẹ fi gbogbo ọkàn yín gbogbo àyà yín ẹ fi fẹ́ Olúwa Ọlọ́run yín ó wá ní èyí tó dàbí ẹni pé ẹ fẹ́ ọmọ làkejì rẹ bí ara yín. So what you wish for yourself, wish for others. What you wish for yourself, wish for others. O tó ń fẹ́ fúnra rẹ̀ fẹ́ fún ọmọlàkejì. Ọmọ yóò gbọ́dọ̀ kú ẹjọ́ nítorí Ọlọ́run. Ọmọ yóò gbọ́dọ̀ kú, mo fi Ọlọ́run bẹ̀ wá. Ẹ̀yin abiyamọ ayé, ẹ tún wá wo ọlá mọ̀mọ́ yìí, òun náà tún wá wà ní oyún. Òun náà tún wà ní oyún, ó tún wà ní oyún. Kí lẹ́tẹ̀ ló ṣe lọ́sàn-án yìí náà? Ẹ ló ń wọ́n ń ra ẹ sọ̀rọ̀ sókè. Bí oyún pé oyún yẹn ó ti ń fìlè oyún yẹn torí pé táìmù yẹn ti ń tó díẹ̀. Oyún ó ti kọjá 8 months ẹ̀rí ni oyún tó ti ń sọ̀kalẹ̀. Ìjókòó yẹn ti yàtọ̀ débi wípé ó ti ń fìlẹ̀. Ẹ̀yin abiyamọ ẹjọ account number ti wà lórí afẹ́fẹ́ 01991311544 01991311544 01991311544 GT Bank ibi ní láti máa updated. This is 606 dóò kìí ṣe fáwọn nìkan o fún àwọn àti ọmọ àná yẹn tẹ́ bá lọ previous video lánàá ẹ wò fine àgbàdua fine àgbàwẹ̀ time wà fún gbogbo nǹkan tí n bá yìí lágbo àdúrà rọ̀ lẹ́yìn tí irú ọmọ ìdẹ́ ń jẹ́ ìrora yìí tó ń jẹ́ ìrora báyìí mi ìmọ̀ tí mò ń ṣe as a pastor ní church àti gbàdúrà lára àti gbàdúrà lọ́sàn-án tí má tó wá gbàgbọ́ àdúrà rọ̀ lẹ́yìn tí mo dẹ̀ rí ọmọ làkejì mi èèyàn bíi tèmi tó ń jẹ́ ìrora tí mi take any action kí ìrora yẹn lè stop that means pé I'm not a pastor mo kàn ṣe ṣe àárí mi ni humanity ní àkọ́kọ́ bó lára ọmọ yìí irú ọmọ yóò ṣe lẹ́ ìjẹ́jẹ́ mọ̀ pé nípa tá a bá ṣe fọmọ yìí àdúrà táwa gbọ́n ògbà lè gbà nípa tá a bá ṣe fún irú ọmọ yìí àtàdúrà tá a gbà àtẹlé ìta àgbà ó lè gbà ọlọ́run á wo nǹkan kan mọ́yàn lára pé ní òwò kárí ní tí mo ní kó ṣe gan ló ń ṣe ní tí mo ní ó ṣe ló ń ṣe ó dáa nígbà tí ọmọ ìbá ń jẹ̀rora káàkiri tó ń jẹ pé ní káàkiri táwa dẹ̀ nǹkan rí mọ́lẹ̀ olúwa agbára ọlọ́run ní pẹ̀lẹ́ múra sí i ọmọlàkejì ń jẹ̀rora ó ṣe anything láti tán ìrora rẹ̀ nígbà ibi ń pa mí ẹ̀fún mi ló ń jẹ́ gbébi àwọn nǹkan tí Jésù ń sọ rèé nígbà mo ṣàìsàn ẹ̀ tọ́jú mi ẹjọ́ ẹja tọ́jú ọmọ yìí èèyàn máa ń tọ́mọ yìí máa dà lọ́la bá ń gbójú ẹ̀ ẹjọ́ nítorí Ọlọ́run ẹja tọ́jú ẹ̀ mi mọ bí mo ṣe ń fíw bí mo ṣe ń rí torí àwa làwa rí ń bì èyí tọ́pọ̀lọpọ̀ wa ń wò yìí à ń wò lórí afẹ́fẹ́ ni àwa làwa rí ọmọ yìí bíbà yìí ọmọ yìí ń pass through bó ṣe wà ó ń pass through ẹ̀ bóyá ń ṣẹ́jú mo fọlọ́n bẹ̀ yẹ jọ ẹjẹ́ àrùn ọmọ ìlọ́wọ́ o ẹjẹ́ àrùn ọmọ ìlọ́wọ́ o ẹjẹ́ àrùn ọmọ ìlọ́wọ́ mo bẹ̀ wá o wọ́n ti ń fún change díẹ̀díẹ̀ 2000 kankan ó yẹ yóò dà fún ẹjọ́ 1.4 ló nílò bó ṣe káàtì àkọ́ lọ lo gbogbo ẹ̀ fún ọmọ kejì wọ́n gbé wá ní Wednesday tó ń bọ̀ àbí Sunday á ṣe tiẹ̀ eléyìí ó wà very important ẹ wojú ọmọ làkejì wa ẹ wojú ọmọ kékeré irú ọmọ táwa náà bí rèé ó lágbára o mo fi Jésù bẹ̀ wá ẹjọ́ ẹja ran ọmọ yìí lọ́wọ́ ẹ bá mi ṣí ẹ send ẹsẹ̀ nìkan kó náà wò ó ẹjọ́ ẹ send ẹsẹ̀ nìkan tán bá rí owó yẹn pé ní alẹ́ yìí àárọ̀ ọ̀la bílẹ̀ bá ṣe mọ́ in fact ń tẹ̀lé wọn dé UCH ògbóni fọ́lọ́run lókè ọ̀run àwọn méjì tí a gbé ní last week tá a send video wọn sáwọn èèyàn wa wọ́n fún ọ ní 3 million plus wọ́n lè ti lọ hospital ọmọ tó rí ẹ̀ tóbi dẹ̀nìyà tó ju ẹ̀wú wọ́n ti lọ hospital ìkan wà lẹ́kọ̀ọ́ clerical hospital yẹn lẹ́kọ̀ọ́ Lut hospital Lut ìkan wà ní Ifẹ̀ general nífẹ̀ ní tó wà ní Lut yẹn kí ọkùnrin àbí
obìnrin yẹn tó ojú ẹ̀ ló wà ní loot ẹ̀ tó wà ní Ifẹ̀ General Hospital ọlọ́mọ Kekere yẹn wọ́n ti wà ń bẹ̀ àwọn tó máa ń wò ó sìn tán wà ní loot tán máa rí wọn tó máa rí Sunday tẹ̀lé wọn lè testify pé ìyá tán gbé wá ní loot lẹ́kọ̀ọ́ tójú ẹ̀ wúwo láàárọ̀ Monday láago mélòó láago 10 láàárọ̀ àwọn tó wà ní General Hospital lè jẹ́rìí ọmọ Kekere tán gbé wá torí ẹ̀ tóbi báyìí ní General Hospital láago mélòó bí after 10 láàárọ̀ náà kálukú àwọn iṣẹ́ wá ti lọ àwa máa padà lọ wọ́n á lọ gbé fídíò wọn Ọlọ́run ṣe mẹ́wàá níbí we will not stop this àwọn èèyàn kan ní máa kú bẹ́ẹ̀ àwọn èèyàn kúkú aláìléèyàn ẹ wo orú ọmọ ìsìn tí ọba sẹ́nibọ̀ tó dìde sí ọmọ yìí bí ọmọ yẹn ṣe máa bá lọ nìyẹn mo dẹ̀ gbàdúrà ọmọ ò ní kú lórúkọ Jésù ò ní kú lórúkọ Jésù ẹ bá ń dẹ́kọ̀ yí ẹgbẹ́ wọ́n pè yín ẹgbẹ́ gbogbo ẹ jọ̀ọ́ o ẹ bá ń sọpọ́ọ̀tì wọn ẹ jẹ́ kán lọ tọ́jú ọmọ yìí mo fi Jésù bẹ̀ wá ẹ jẹ́ kán tọ́jú ẹ bá mi ṣí ẹ̀ gan ẹ jẹ́ wọ́n tọ́jú ọmọ yìí ẹ jẹ́ wọ́n tọ́jú ẹ̀ kí ara ẹ̀ kó yá ẹ jẹ́ wọ́n tọ́jú ẹ̀ kára ẹ̀ ò yá ẹ jọ̀ọ́. ẹ̀yin tẹ́ fẹ́ pè wọlé nọ́mbà tẹ́ fi pè wà ń bẹ̀ ó wà lórí screen 07054 900 751 07054 900 751 this is 608 abelo nina 608 this is 60 ó ti wọ 615 ó ti wọ 615 608 ó ti wọ 615 ó dẹ̀ ń lo 1.4 tó bá yẹ pé òun lálẹ́ ọkọ̀ tẹ̀ lọ náwó yẹn fún ná wọn á lọ lọ fún wọn mọ́ kejì àná yẹn tóun ní cancer tó bá di Sunday bí Wednesday Ọlọ́run ṣe ìyanu bẹ́ẹ̀ eléyìí kó tẹ̀ lọ ṣe tiẹ̀ náà kódà bó tiẹ̀ kọ́ pé 1 million náà wọ́n á tiẹ̀ kọ́ wọn á lọ náà àwa náà ti fi change kún ìgbà tó ti wà ń bí church náà ló ti ń jẹun church àbí ìmọ̀lẹ̀ ti ń jẹun Ọlọ́run ló ń bọ́ wa kì í ṣàwọ̀ kì í ṣe mi Ọlọ́run ni ìṣàwọ̀ ò lè bọ́yàn Ọlọ́run ni ẹjọ́ bá rán tí obìnrin ẹjọ́ yóò dára fún ọ lórúkọ Jésù ọmọ àríyá lọ àǹtí ìwọ náà kàn wá dákẹ́ ó tí ẹ sọ̀rọ̀ àtẹnu ẹdùn bó ṣe ń gbọ́ ọmọ káàkiri báyìí ní ẹ ń bọ̀ wá sọ tó bá súnyàn náà èèyàn sọ̀rọ̀ náà ni alẹ́ ìṣẹ́jú mẹ́wàá sí ó tó yóò sọ tó yóò ṣàánú mi ẹ gbà mí ṣàánú mi ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹmú Nàìjíríà ẹ̀yin abiyamí ayé ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi mi ò léèyàn ẹ̀yin náà ni mo ní ẹ̀yin tí mo ní náà ni mo lè sábà kò séèyàn tí mo tún lè sábà ẹ̀yin nìkan ni ẹ jọ̀ọ́ ẹ gbà mí má ẹ kọ́ mọ ẹ̀kú ṣàánú mi ẹ jọ̀ọ́ ẹ gbà mí ẹ ṣàánú mi o mo yín ò ní kú lórúkọ Jésù ẹni fojú sunkún ọmọ ẹ ní dààmú lórí ọmọ ṣàánú mi o. má dákẹ́ ọ̀rọ̀ àǹtí wọ́n dàkẹ́ àwọn yẹn tí mo ṣe ara ṣàánú mi ẹjọ́ gbèsè sí lọ bìbà fàṣẹ ọmọdé ó ti fẹ́ pin mí lẹ́mí I'm short of four mi mọ̀ kan tí mo tún lè sọmọ dádì mi mọ̀ kan tí mo tún lè sọmọ ìjọ ẹ ṣàánú. níbo ló ti lọ tẹ́lẹ̀ tí wọ́n ti fún yín lówó ń bì kan tẹ́lẹ̀ ni. a lọ bì kan bá àrí kọ̀ọ̀kan ń bẹ̀ sà. ẹ lọ bì kan àrí kọ̀ọ̀kan ń bẹ̀. bẹ́ẹ̀ sà 150 lárí ní Crest FM. ẹ má dárúkọ bì kan ẹ má dárúkọ bì kan bíbà ṣẹ gbọ́ wọn dárúkọ bì kan bíbà anywhere wọn dárúkọ mo ní tí ẹ lọ bì kan tẹ́lẹ̀ ní bẹ́ẹ̀ ni a lọ bì kan mi ìfẹ́ dọ́pọ̀ ibi báyìí ní ibi tẹ́ lọ kàn mí ibi mélòó lẹ lọ ibi kan ìlú náà fún yín kí lè á fi ṣe 150,000 ó wà lọ́wọ́ mi ó wà lọ́wọ́ yín ẹ ṣọ́ ó yẹ kẹ́ ẹ dúpẹ́ ó yẹ dúpẹ́ ẹ má dárúkọ bẹ̀ ẹ sọ pé ẹ dúpẹ́ lọ́wọ́ ibi tẹ́ ẹ lọ tó ti fún 150. ibi tá a lọ tó ti fún 150 wọ́n try torí 150 òsíyàn tó mọ̀ bí gbòòrò ṣe rí sí wọ́n try ẹ ṣe gan ni o ẹ lè ní fọmọ dààmú yẹn ní dààmú lórúkọ Jésù ẹ ní fojú sunkún ọmọ o ẹ ṣe sá o mo dúpẹ́ o ṣùgbọ́n kò ì tán síbẹ̀ ẹ dá mi continue sórí ọmọ yẹn ò kí ń sùn èmi kò kí ń sùn lálẹ́ máa ń gbé sórí tọmọ́jú ni máa ń gbé sórí tọmọ́ pẹ̀lú condition mi ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run yóò ní fọmọ dààmú yín. Hello ma mọ́mí Adéwùmí God bless you ma. Mọ́mí ẹ ṣé mà mọ́mí ẹ ṣé mà wọ́n ti fún mi 50,000 ẹ dúpẹ́ wọ́n ti fún 50,000 ẹ dúpẹ́ dáadáa ẹ dúpẹ́ dáadáa o. Mọ́mí Adéwùmí ẹ ṣé mà mi o gbogbo ìgbà ni o tún ó ní ètò ẹ̀dá lẹ́nu 3 million last week ẹ ṣé o.